ẹ káàbọ̀ sórí ìkànnì torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí gbogbo wa ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí gbogbo wa ń ṣe o ta ni ẹni yẹn mo fẹ́ mọ ẹni yẹn ẹni tó bá mọ ẹni yẹn kó jọ kó bá mi tàgì ẹni yẹn kó tàgì ẹ̀ mọ́ fídíò yìí kó tàgì ẹ̀ mọ́ fídíò yìí ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí gbogbo wa ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí gbogbo wa ń ṣe o ta ni ẹni yẹn mo fẹ́ mọ ẹni yẹn ẹni tó bá mọ ẹni yẹn kó jọ kó bá mi tàgì ẹni yẹn kó tàgì ẹ̀ mọ́ fídíò yìí kó tàgì ẹ̀ mọ́ fídíò yìí láti bí ọ̀sẹ̀ kan fúnra mi mọ̀ bóyá ó ṣẹlẹ̀ sí others o yàtọ̀ sí TikTok lórí Instagram mi mọ̀ ẹ bá mi tag tẹ bá mọ ẹni yẹn ẹ bá mi tàgì ẹ̀ talent tó kọ director director mi dúró díẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ wo Ìjẹ̀bú bí ó ṣe ń lament ní orí ọ̀rọ̀ yìí ó níta ló kọ orin director mi dúró díẹ̀. ẹ̀yin èèyàn wa tẹ́ bá mọ ẹni náà ẹ gbìyànjú láti tàgì ẹni náà sí orí fídíò yìí. ẹ̀yin tèmi ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ìjẹ̀bú ní láti sọ nípa orin náà. sójà ọ̀rẹ́ mi rọra lù mí èrè là ń ṣe ẹ má lò mí gidi irú ẹ̀yẹ ti ṣe kinní kan ẹjọ́ ta ló kọ́ mo ti fẹ́ sá lọ director mi dúró díẹ̀ sójà ọ̀rẹ́ mi jọ rọra lù mí mo ti fẹ́ ẹjọ́ talẹ̀ ẹni tó kọrin yẹn mo sùn mo jí orin yẹn ló ríǹgì lórí mi mo dẹ̀ fẹ́ drop movie mi ní May 5 ilẹ̀ bàbá mi máa jáde ní May 5 ẹjọ́ talent tó kọ orin yẹn ẹ bá mi tàgì ẹ̀ mọ́ fídíò yìí mo fẹ́ drag ẹ̀ mi ò lè sùn mi ò lè wo tí n bá jí tí mò ń lọ orin tó ń jáde lẹ́nu mi ò dùn director mi dúró díẹ̀ sójà ọ̀rẹ́ mi rọra lù mí eré là ń ṣe ń bí báyìí agbélébu yìí kọjá kinní kan mo ti fẹ́ sá talent tó kọrin director mi ó ti fẹ́ yí mi lórí ilẹ̀ bàbá mi movie tí mo kọ fúnra mi ó máa jáde ní May 5 lọ́jọ́ bí mi on Tuesday ó máa jáde ẹjọ́ ẹ bá mi tàgì ẹ̀ tó kọrin yẹn fẹ́ drag ẹ̀ nìyẹn ẹ bá mi drag ẹ̀ tẹ́ bá ní picture ẹ drag ẹ̀ mọ́ picture video yẹn ẹ bá mi drag ẹ̀ ẹjọ́ mi mọ̀ bóyá ó ṣẹlẹ̀ sẹ́yìn náà o director mi dúró díẹ̀ tí mo bá rìn director mi ó rí ọpọlọ mi gan ti wá di director mi mo wà ní location wọ́n pe action mo dẹ̀ sọ pé director mi dúró díẹ̀ director dẹ̀ ń wò mí pé Ìjẹ̀bú are you okay ẹjọ́ fíìmù mi máa jáde ní